ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland American Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agbọ́lárí tó ti lò nílẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀rọ̀ látọ̀ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ mà tún kú rọ̀lẹ́ o sórí ètò Àyọkà. Ọ̀rẹ́ yín náà ni o, ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, olólùfẹ́ yín. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ náà ni o lórí ètò Àyọkà Adédayọ̀ Agboola rédíò TV. Baltimore la fi kalẹ̀ sí o, Baltimore ní Maryland. Ẹ ṣé ẹ kú ọjọ́ mẹ́jọ o. Lórí ètò Àyọkà wa lénìí, ṣé ìgbàgbé ìwé tá à ń kà lọ? Àdìtú Olódùmarè. Àdìtú ni o, ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀dẹ̀ ni. A rí wípé níjẹ̀jọ fún àǹfààní èyí tẹ̀lé bá wa pé Àdìtú Olódùmarè ó mà ti dolówó nínú igbó tó wà. Ó ti dolówó, ti dọlọ́lá. Pàápàá jùlọ gan ọba ìlú wọn go olówó tó Àdìtú. Àdìtú wá gbèrò láti padà lọ sí ìlú wọn. Pé ipò wo ni ìyá àti bàbá òun lè wà nígbà tó ń jẹ tó ń mu. Àwọn obìnrin gan fúnra wọn ni wọ́n fi ra wọn bẹ Àdìtú. Ṣé mọ̀ pé olówó láyé mọ̀. Ìgbà tá Àdìtú bá máa dé ìlú wọn, nǹkan ìyàlẹ́nu tó bá pàdé tó dẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn Àdìtú jùlọ ó ní ikú ìyá àti bàbá ẹ̀ tí wọ́n ti rùn nínú ilé tí wọ́n ti kú ti pẹ́. Àdìtú tó ti pinnu lọ́kàn ara rẹ̀ wípé aṣọ tó ń rà, oúnjẹ tó ń rà dà lórí oríṣiríṣi oúnjẹ, oríṣiríṣi aṣọ fún bàbá ẹ̀, ó rà oríṣiríṣi aṣọ fún màmá ẹ̀. Bọ̀ rírò ní tènìyàn, ṣíṣe ní tolúwa ọba. Ikú ìyá àti bàbá ẹ̀ ló bá o ní ìlú wọn Ìlákọ̀ṣẹ, ó mà ṣe púpọ̀ o. Ó dùn Àdìtú dé ọkàn, ó dùn dé góńgórí ẹ̀mí ẹ̀. Ibi tá a dánu dúró ní ìjẹjọ o nìyẹn. Bádìtú ṣe padà lọ sí ìlú Ajédùbúlẹ̀. Ìlú Ajédùbúlẹ̀ àti ìlú Ìfẹ̀yìntì, ibẹ̀ ni Àdìtú ń gbé. Gbogbo àwọn èèyàn tẹ̀ ti mọ̀ olówó pàtàkì jùlọ. Ibẹ̀ la dánu dúró sí níjẹjọ. A máa tẹ̀síwájú ní ojú ewé 54.
ojú ewé kẹrìndínláàádọ́ta 46 àdìtú olódùmarè láàlá ìyanu. Àkórí ìwé tèmi ni àdìtú olódùmarè láàlá ìyanu. Ẹ jẹ́ fi kalẹ̀ sí o, ẹ máa bá wa ká lọ, ẹ ṣé. Ní ọjọ́ tí àdìtú dé Ajédùbúlẹ̀, àárẹ̀ mú un nítorí agbára rẹ̀ tí ó ti lò gbogbo fún ìsìnkú ní ìlákọ̀ṣẹ àti ìfẹ̀yìntì. Kò pẹ́ ní alẹ́ ọjọ́ náà tí ó fi sùn lọ. Ó wá làálá kan. Ó já sí ìlú kan tí ó ṣòro láti ṣe àpèjúwe fún dídára. Gbogbo ojú ọ̀nà tí ènìyàn rìn kìkì dígí ni. Gbogbo ẹ̀gbẹ́ ògiri ilé kìkì dígí ni. Àwọn dígí wọ̀nyí sì ní oríṣiríṣi àwọ̀. Òmíràn dàbí aṣọ aláró. Àwọ̀ mìíràn bá ti ewé igi mu. Ṣùgbọ́n irú àwọ̀ tí dígí ilé bá jẹ́ ni gbogbo ògiri ilé lápá ọ̀tún àti lápá òsì jẹ́. Àwọn ilé wọ̀nyí tóbi gidigidi. Èyí tí ó sì tilẹ̀ tún jẹ́ ìyanu ni pé ara àwọn ènìyàn tí ènìyàn bá pàdé tó dàbí dígí. Bí ẹnìkan bá ń bọ̀ níwájú ènìyàn lè má rí ẹni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ kedere. Ènìyàn tiẹ̀ lè rí tó 3 tàbí 4 lẹ́yìn òun tí wọ́n tẹ̀lé ara wọn. Gbogbo àwọn tí ó ti kú ni àdìtú ń rí. Àwọn tí wọ́n sì mọ̀ tẹ́lẹ̀ ní òde ayé ń yọ̀ mọ́ ni. Ẹlòmíràn tí ó jẹ́ tálákà paraku láyé á fi ilé rẹ̀ hàn. Ṣùgbọ́n ilé tí ó máa fi hàn yìí, ọ̀kẹ́ àìmọye àpò owó kò lè kọ́. Ọ̀run gan ni àdìtú wà lójú àlá. Kò sí wóró ilé ilẹ̀ kan ṣoṣo. Kò sì sí ilé tí kò ní ju 100 ìyàrá. Ìyàtọ̀ tí ó wà ni pé ilé mìíràn tí o rò pé ó ní láti jẹ́ ti olówó láyé lè lọ jẹ́ ti tálákà, kí olówó láyé sì máa wà bí ọmọ ọ̀dọ̀. A rí àwọn tí ó mọ ìwé láyé púpọ̀ nínú àwọn ọmọ ọ̀dọ̀. A rí baálẹ̀ ìlú níbẹ̀. A rí ọba ìlú. A rí babaláwo pàtàkì. A rí adáhunṣe. A rí àlùfáà ìjọ ènìyàn Ọlọ́run. A rí lèmọ̀ọ́mù pàtàkì ní mọ́ṣáláṣí, tí gbogbo àwọn wọ̀nyí wà ní ipò ọmọ ọ̀dọ̀. Ilé kọ̀ọ̀kan kò ní dín ní 50 ènìyàn. Ẹnìkan ló sì jẹ́ ọ̀gá nínú ilé kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kì í ṣe pé gbogbo ènìyàn pàtàkì láyé ló jẹ́ ọmọ ọ̀dọ̀ ní òde ọ̀run. Ìgbà mìíràn ọmọ ọ̀dọ̀ mìíràn á ṣe é láyé, á tún ṣe é lọ́run. Olówó mìíràn á ní láyé, á ní lọ́run. Àlùfáà ìjọ ènìyàn Ọlọ́run mìíràn á jẹ́ ọ̀gá láyé, á tún jẹ́ lọ́run. Lèmọ̀ọ́mù mìíràn á ṣe pàtàkì láyé, á tún ṣe pàtàkì lọ́run. Àwọn tí àdìtú rí wọ̀nyí pàápàá kò tí ì rí ìdájọ́ Ọlọ́run. Nǹkan tí ó wà níbẹ̀ ni pé bí ẹnikẹ́ni bá ti dé ọ̀run, nígbàrà tí olúwa rẹ̀ bá dé, wọ́n ní láti kọ́kọ́ sọ fún un irú ayé tí olúwa rẹ̀ máa gbé kí ìdájọ́ Ọlọ́run tó dé fún un. Nítorí kì í ṣe ayé tiwa yìí nìkan ló wà. Ayé tí ó dára ju tiwa lọ wà. Èyí tí kò dára tó wà pẹ̀lú. Bí wọ́n ti ṣe ń mọ̀ nìyí. Olúkúlùkù ọmọ ènìyàn ti ní ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ní òde ọ̀run, tí àwọn ẹ̀mí ti kó pamọ́ sínú àpótí ìrántí fún un. Bí ó bá ti dé, wọ́n á wo orúkọ rẹ̀ nínú ìwé. Wéré, wọ́n á mọ ibi ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ wà, wọ́n á sì gbé jáde. Ìgbà tí wọ́n bá gbé ẹrù yìí lé orí ìwọ̀n ni wọ́n tó máa mọ ibi tí ó máa lọ. Ẹrù ẹ̀ṣẹ̀ ẹlòmíràn wúwo ju ẹrù iṣẹ́ rere rẹ̀ lọ. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ní láti padà lọ sínú ayé mìíràn tí ó burú ju ayé tiwa yìí lọ. Ṣùgbọ́n bí wọn kò bá fẹ́ bẹ́ẹ̀, wọ́n ní àǹfààní àti yàn nínú kí àwọn máa ṣe ọmọ ọ̀dọ̀ fún àwọn ẹni rere tàbí kí àwọn lọ sí ayé mìíràn tí ó burú ju ayé wa yìí lọ. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ yàn ni pé kí àwọn kúkú dúró ní ọ̀run gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Nítorí ọmọ ọ̀dọ̀ ṣíṣe níbi tí à ń wí yìí tó ń gbádùn ju pé kí ènìyàn jí ọba nínú ayé tiwa. Kí ni àwọn ọmọ ọ̀dọ̀ wọ̀nyí ń ṣe fún ọ̀gá wọn? Kò ju pé kí wọ́n máa wo ìwé ìrántí, kí wọ́n máa dá àwọn ohunkóhun tí ó bá bí wọ́n. Nínú gbogbo àwọn ẹ̀mí tí ń bẹ ní òde ọ̀run, ọ̀kan wà níbẹ̀ tí ó lágbára púpọ̀. Òun ni à ń pè ní ìtọ́jú ẹ̀mí. Orúkọ ìtọ́jú ẹ̀mí kì í kúrò lẹ́nu àwọn ará ọ̀run.
èdè kan tí kì í tún kúrò lẹ́nu wọn ní ìgbà. Bí eléyìí sọ̀rọ̀ á ní nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ní ìgbà kan sẹ́yìn. Bí tọ̀hún sọ̀rọ̀ á ní nǹkan náà ṣẹlẹ̀ ní ìgbà karùn-ún sẹ́yìn. Ìgbà tí èdè yìí kò yé àdìtú, ó béèrè ohun tí wọ́n ń pè ní ìgbà yìí. Àwọn ará ọ̀run rẹ́rìn wọ́n ní ìgbà ní ẹgbẹ̀rún ọdún kan, ìgbà kejì jẹ́ 1000 ọdún sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn náà wọ́n tún gbádùn à ń lo àkékúrú yìí họ́yí, ìtumọ̀ èyí tí jẹ́ ọdún ènìyàn. Bí wọ́n bá máa pe 1958 wọn kò ní pè ní 1958 AD, kàkà bẹ́ẹ̀ wọ́n á ní 1958 OA. Nǹkan tí àwọn ọ̀gá tí ó wà nínú ilé dáradára wọn ni máa ń sábà béèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní ọdún tí àwọn ènìyàn wọn tí ó wà láyé máa kú, kí àwọn bá lè ṣe ètò àti lọ pàdé wọn. Ìdí èyí ni pé àwọn tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń ti ayé bọ̀ kì í tètè mọ̀ pé àwọn ti kú. Wọ́n á ṣe bí àwọn wà lójú àlá ni. A máa pẹ́ kí wọ́n tó mọ̀ pé àwọn ti fi ayé sílẹ̀. Ní ọdọọdún ni áńgẹ́lì tí à ń pè ní ìtọ́jú ẹ̀mí yìí máa ń pín ìwé tí a tò orúkọ gbogbo àwọn ọmọ ará ayé sí káàárín àwọn ìránṣẹ́ inú ilé kọ̀ọ̀kan. Ọ̀kọ̀ọ̀kan ní láti ní ìwé kan lọ́wọ́. Nǹkan tí àdìtú kọ sílẹ̀ ní ojú ewé kan nínú ọ̀kan nínú àwọn ìwé wọ̀nyí ni a ó kà sílẹ̀ yìí. A kò ní dárúkọ ẹnikẹ́ni, ṣùgbọ́n a ó fún wọn ní orúkọ lẹ́tà láti A títí dé Yí. Dípò kí a wí pé Àjàyí tàbí Òní tàbí Dàda, a ó wí pé A, tàbí kí a wí pé B tàbí D. Báyìí ni ètò ṣe lọ lójú ewé ìwé náà. A yóò kú ní ọjọ́ kejì oṣù July 1990 ọ̀hẹ́. Bí ó ti wù kí ó gbìyànjú àti ṣàìkú tó. Bí ọjọ́ ikú eléyìí ní ọjọ́ kejì oṣù January 1980 ọ̀hẹ́. Ṣùgbọ́n àìsàn kan yóò ṣe ní ọjọ́ kẹta oṣù March 1971 ọ̀hẹ́. Bí àwọn ọmọ aráyé kò bá tọ́jú rẹ̀ dáadáa, ìtọ́jú ẹ̀mí yóò pàṣẹ kí ikú lọ mú wá. Di ọjọ́ ikú eléyìí di 2020 ọ̀hẹ́. Bí wọ́n bá tọ́jú rẹ̀ dáadáa, àìsàn yóò ṣe ní ọjọ́ kẹrin oṣù May 1999 ọ̀hẹ́. Ìtọ́jú ẹ̀mí ti wí pé bí wọn kò bá wá dókítà dáadáa fún un, òun yóò pàṣẹ kí ikú lọ mú un. Ọjọ́ ikú gan-an ọjọ́ kejì oṣù January 2000 ọ̀hẹ́. Ṣùgbọ́n àfi bí kò bá mọ́tò tí ó ń ti Èkó lọ sí Ìbàdàn ní agogo 3 ọ̀sán rìn ní ọjọ́ kẹta oṣù June 1980 ọ̀hẹ́. Bí ó bá rìn lọ́jọ́ náà, àkókò tí a sọ yìí mọ́tò yóò ṣe èṣe yóò sì kú. Kò ní àìsàn pàtàkì kan di ọjọ́ karùn-ún oṣù September 1990 ọ̀hẹ́. Ọjọ́ náà lọ́jọ́ ikú pé yóò rọra fi ayé sílẹ̀ wọ̀ọ́rọ́ ni. Àfi tí kò bá wọ ọkọ̀ ojú omi tí yóò ti Èkó lọ sí Èjìrìn ní ọjọ́ kẹjọ oṣù December 2021 ọ̀hẹ́. Bí ó bá lọ wọ ọkọ̀ igi tí agogo 9 yóò kú. Ṣùgbọ́n ọjọ́ ikú gan ni ọjọ́ kẹrin oṣù February 2023 ọ̀hẹ́. Bóyá ni ìtọ́jú ẹ̀mí kò ní fi rán ikú lọ mú eléyìí wá ní ọjọ́ 13 oṣù November 1963 ọ̀hẹ́. Nítorí àwọn ará ilé rẹ̀ kò ní ìgbẹ́kẹ̀lé sí dókítà tí a kọ́ lọ́nà ti òyìnbó. Nǹkan tí wọ́n gbẹ́kẹ̀lé ni pé bí oṣó àti àjẹ́ kò bá tí ì ní ọwọ́ sí àìsàn yìí yóò là. Bẹ́ẹ̀ ni iṣẹ́ abẹ ni àìsàn náà gbà. Dókítà ló sì lè ṣe é. Ọjọ́ ikú gan ọjọ́ kẹjọ oṣù May 1994 ọ̀hẹ́. Bí ìyá ọmọ yìí bá fún un ní àgbo líle tí wọ́n júwe fún ọ̀sẹ̀ méjì, dandan ni kí ìtọ́jú ẹ̀mí pàṣẹ kí ikú lọ mú un ní ọjọ́ 24
August 1963 ọ̀hẹ. Ọjọ́ ikú gan ọjọ́ kejìlélógún oṣù October 2029 ọ̀hẹ. Lí ó mà ṣe o, bí eléyìí kò bá fi ọ̀rẹ́ rẹ̀ àgàbàgebè sílẹ̀ yóò fún ní májèlé nínú ọtí ní ọjọ́ keje oṣù July 1977 ọ̀hẹ. Ìtọ́jú ẹ̀mí sì ní láti pàṣẹ kí ikú lọ mú ọjọ́ ikú gan ọjọ́ kẹjọ oṣù June 1989 ọ̀hẹ. Mi àfi bí ó bá fi obìnrin tí ó kọ́ fẹ́ sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ obìnrin náà yóò pa á ní ọjọ́ kẹta oṣù April 1981 ọ̀hẹ. Ọjọ́ ikú gan ọjọ́ kẹta oṣù January 1999 ọ̀hẹ. Ní bí kò bá fi ìmukúmu sílẹ̀, ọtí àti ẹmu yóò ti ba ìfun eléyìí jẹ́ tó bẹ́ẹ̀ tí ìtọ́jú ẹ̀mí yóò fi ní láti rán ikú lọ mú ní ọjọ́ kejì oṣù July 1985 ọ̀hẹ. Ọjọ́ ikú gan March 3 2000 ọ̀hẹ. Ó bí eléyìí bá lọ sí ibi ìjà ńlá kan tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrìnlá oṣù August 1980 ọ̀hẹ. Ó ní láti kú sínú ìjà náà. Ọjọ́ ikú gan ọjọ́ keje oṣù June 2003 ọ̀hẹ. Eléyìí yóò ṣìwèrè nígbà tí ó bá di ọmọ ogún ọdún gééré. Èyí ni ní January 1st 1996 ọ̀hẹ. Bí wọn kò bá sì tètè múra sí àìsàn náà, yóò fi ọwọ́ ara rẹ̀ pa ara rẹ̀ ní ọjọ́ kejì February 1998 ọ̀hẹ. Ọjọ́ ikú gan ọjọ́ kẹta oṣù March 2047 ọ̀hẹ. Bí owú jíjẹ lè mú kí eléyìí sọ ẹ̀mí rẹ̀ nù ní ọjọ́ kejìlá oṣù November 1989 ọ̀hẹ. Àfi tí kò bá lọ sí ilé rẹ̀ lọ́jọ́ náà, nítorí lọ́jọ́ yìí tí ó bá ń ti ìdálẹ́bọ̀ lọ sí ilé, yóò bá ọkùnrin mìíràn pẹ̀lú ìyàwó rẹ̀ nínú yàrá. Eléyìí sì lè mú kí ó yìnbọn pa ìyàwó kí ó tó pa ara rẹ̀. Ọjọ́ ikú gan ọjọ́ kẹtàlá September 2009 ọ̀hẹ. Rí kò ní sí àìsàn ńlá kan tí yóò ṣe léyìí títí ọjọ́ ikú rẹ̀ yóò fi pé. Ọjọ́ náà ni ọjọ́ kẹtàlá September 2019 ọ̀hẹ. Sí àfi bí kò bá lọ wẹ̀ nínú omi òkun ní ọjọ́ kìíní oṣù kìíní 2001 ọ̀hẹ ni kò ní fi kú. Àkókò ikú gan-an ní ọjọ́ kẹjọ oṣù February 2019 ọ̀hẹ. Sí orí eléyìí yóò dédé dàrú ní ọjọ́ kẹfà oṣù kẹfà 1987 ọ̀hẹ. Yóò sì yìnbọn jẹ. Tí bí ó bá lọ sí oko ní January 2007 ọ̀hẹ, tí kò bá wọlẹ̀ dáadáa, yóò tẹ ọká ní ìrùmọ́lẹ̀. Ejò náà yóò bù ú ṣán. Ìtọ́jú ẹ̀mí yóò sì pàṣẹ kí ikú lọ mú. Ọjọ́ ikú gan ọjọ́ kẹjọ oṣù February 2019. Bí wọn kò bá tètè bu apá fún eléyìí, ṣàpọ̀nà yóò gbé e lọ ní ọjọ́ kẹsàn-án oṣù July 1986 ọ̀hẹ. Ọjọ́ ikú gan ọgbọ̀n ọjọ́ oṣù January 2003 ọ̀hẹ. Wí bí eléyìí kò bá mójútó, yóò ṣubú láti ojú fèrèsé ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá 1964. Ọjọ́ ikú gan ọjọ́ kejì oṣù keje 2035 ọ̀hẹ. Oorun ni eléyìí yóò sùn ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù December 1999 ọ̀hẹ. Tí kò ní jí mọ́. Èyí ni ọjọ́ ikú rẹ̀. Báyìí ni àwọn nǹkan tí àdìtú Olódùmarè kọ sílẹ̀ ní ojú ewé ìwé ọ̀kan nínú àwọn ẹ̀mí tí wọ́n ti kú ṣùgbọ́n tí wọ́n ń ṣe ìránṣẹ́ ní òde ọ̀run. Bí ó ti kọ ilé yìí sílẹ̀ tán ní àdìtú wo iwájú tí ó rí àwọn adìẹ, pẹ́pẹ́yẹ, ewúrẹ́, àgùntàn,
ẹyẹlé àti onírúurú àwọn ohun ọ̀sìn gbogbo tí wọ́n tẹ̀lé ara wọn tí wọ́n lọ gẹ́rẹ́gẹ́rẹ́. Ìgbà tí ó sì wádìí lọ́wọ́ ẹnìkan ibi tí àwọn wọ̀nyí ń lọ, onítọ̀hún ṣe àlàyé pé wọ́n ń lọ tò ara wọn sí ibi tí ẹlẹ́dàá ti pa láṣẹ fún wọn ni, nítorí ó ń tó àkókò orin òwúrọ̀ fún yíyin Ọlọ́run ọba lógo. Kò pẹ́ lẹ́yìn eléyìí lóòótọ́ tí orin bẹ̀rẹ̀, tí gbogbo nǹkan tí ó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin tí wọ́n yin Ọlọ́run lógo. Ilẹ̀kùn ilé kọ, fèrèsé kọ, ojú ọ̀nà tí à ń tọ̀ kọ, ohun gbogbo wọn sì papọ̀ ṣe ọ̀kan ṣoṣo. Ó dùn tó bẹ́ẹ̀ tí dídùn náà ṣòro láti ṣàpèjúwe. Èyí tí ó jẹ́ ìyàlẹ́nu ju gbogbo rẹ̀ lọ ni tayọ̀tayọ̀ tí gbogbo ẹ̀mí tí ènìyàn fi ń kọ orin. Wọ́n ń kọ pẹ̀lú ẹ̀rín, wọ́n ń kọ pẹ̀lú ayọ̀. Ẹnikẹ́ni sì lè rí lójú wọn báyìí gbangba pé orin ayọ̀ tí wọ́n ń kọ inú ló ti wá. Wọ́n fẹ́ràn Olódùmarè tọkàntọkàn ni. Ìgbà tí ó bá yẹ kí wọ́n ké, wọ́n á ké dáadáa. Ìgbà tí ó bá yẹ kí wọ́n rẹ ohùn sílẹ̀, wọ́n á rẹ̀ ẹ́ sílẹ̀. Orin náà dùn tayọ. Lẹ́yìn èyí ni àdìtú rí ẹ̀gbọ́n rẹ̀ kan tí ó ti kú. Inú rẹ̀ dùn púpọ̀ láti rí àbúrò rẹ̀ yìí. Ó sì fẹ́ láti fi ibi tí bàbá rẹ̀ wà hàn án. Ṣùgbọ́n ó ní òun kò ní jẹ́ kí àwọn gba ọ̀nà tí àwọn ò fi tètè dé ọ̀dọ̀ òbírí ayé, nítorí òun fẹ́ fi nǹkan hàn án díẹ̀ kí ó tó dé ọ̀run. Bí wọ́n bá ń fẹ́ yára, yóò sàsọ fún dígí tí ó wà ní ilẹ̀ tí wọ́n ń rìn kí ó gbé àwọn lọ ni. Dígí ni yóò sún ẹsẹ̀ wọn gẹ̀rẹ́ tí wọ́n ó fi dé ọ̀hún. Ẹ̀gbọ́n àdìtú yìí mú un wọ inú ilé ńlá kan lọ. Ilé náà tóbi ju ilé kílé ní òde ayé. Ilé náà ni àwọn ará ọ̀run pè ní ilé ọpẹ́. Gbogbo ẹ̀gbẹ́ ògiri ilé náà láti ilẹ̀ dé òkè pátápátá ni wọ́n kan èèkàn mọ́ tí wọ́n gbé àpò kọ̀ọ̀kan kọ́. Gbogbo àwọn èèkàn náà lọ. Ọkùnrin náà dáhùn ní, ilé yìí wà fún gbogbo ènìyàn ní òde ayé. Ilé náà ni à ń pè ní ilé ọpẹ́. Àpò tí o sì rí wọn ni à ń pè ní àpò ọpẹ́. Ẹnì kọ̀ọ̀kan nínú ayé ni ó ní àpò ọpẹ́ kan. Inú èyí ni a kó iye ọpẹ́ tí Olúwa rẹ̀ ti gbà rí láti ọjọ́ tí ó ti dé inú ayé sí. Bí ènìyàn bá lówó, ẹni mélòó ló fi owó rẹ̀ ṣe ní oore? Ẹni mélòó ló wá dúpẹ́ oore lọ́wọ́ rẹ̀? Ẹni mélòó ló jẹ́ aláìmoore tí Olúwa rẹ̀ ti ṣe lóore, tí ó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ló lè dúpẹ́? Ẹni mélòó ni Olúwa rẹ̀ fi nǹkan ta lọ́rẹ rí ní òde ayé? Gbogbo ìwọ̀nyí wà nínú àpò ọpẹ́ Olúwa rẹ̀. Wọ́n gbé e kọ́ ẹ̀gbẹ́ ògiri. Ilé ńlá ragbajà kan tún wà tí àdìtú wọ̀. Eléyìí kún fún ogunlọ́gọ̀ àpótí tí wọ́n tún tò lọ bẹ̀rẹ̀. Orúkọ tí wọ́n kọ sí ẹ̀gbẹ́ àpótí kọ̀ọ̀kan ni iṣẹ́ ìsìn ọmọ ènìyàn. Owó tí ẹnì kọ̀ọ̀kan bá dá fún iṣẹ́kíṣẹ́ tí ó bá ṣe láyé fún ìsìn rẹ̀ ni wọ́n fi ra aṣọ sínú àpótí kọ̀ọ̀kan tí à ń pè ní aṣọ ọ̀run. Iye tí onígbàgbọ́ kan bá dá fún iṣẹ́ ṣọ́ọ̀ṣì rẹ̀, yálà fún ilé kíkọ́ tàbí sísan fún àwọn tí ń ṣiṣẹ́, ẹni bí àlùfáà tàbí àwọn òṣìṣẹ́ mìíràn, gbogbo owó wọ̀nyí ni wọ́n fi ra aṣọ ọ̀run sínú àpótí fún un. Bákan náà sì ni fún onímàle tàbí abọ̀rìṣà. Iṣẹ́kíṣẹ́ tí olúwa rẹ̀ bá ti ṣe fún iṣẹ́ ìsìn, wọ́n ní láti san owó rẹ̀ fún un ní ọ̀run. Ṣùgbọ́n nínú àpótí kọ̀ọ̀kan ní kinní kan báyìí wà tí wọ́n ń pè ní àpò òkúta ọ̀run. Ṣe ni eléyìí máa ń ta bí iṣu, ó sì wúwo púpọ̀. Ó wà fún bí ìwà olúwa rẹ̀ bá ti dára sí, nítorí ènìyàn lè máa lọ sí ilé ìsìn lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀ kí ó burú ju èṣù lọ. Bẹ́ẹ̀ ni ó yẹ kí àpótí olúwa rẹ̀ wúwo, nítorí òun ni màlẹ́kà ìdájọ́ fi máa ń sọ irú ọ̀run tí ó yẹ kí olúwa rẹ̀ lọ nígbà tí ó bá ti kú tán. Bí ènìyàn bá ti débodè ọ̀run, ìwọ̀n ńlá báyìí ni wọ́n ó gbé jáde láti fi wọn ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀. Bí a bá fi wé iṣẹ́ rere, àwọn aṣọ tí ó wà nínú àpótí iṣẹ́ ìsìn kò wúwo jù bẹ́ẹ̀ lọ. Nítorí náà, bí ènìyàn bá ti gbé òkúta kan lé orí ìwọ̀n, tí ó gbé ẹrù ẹ̀ṣẹ̀ lé ìwọ̀n lódì kejì, láti jẹ́ pé nǹkan tí ó wúwo tún wà nínú àpò iṣẹ́ ìsìn, ẹrù ẹ̀ṣẹ̀ yóò tẹ̀wọ̀n ju iṣẹ́ rere lọ. Àpò òkúta ọ̀run ló máa ń jẹ́ kí iṣẹ́ rere tẹ̀wọ̀n dáadáa.
àpótí iṣẹ́ ìsìn lè tóbi dáadáa ṣùgbọ́n kí akọ òkúta ọ̀run rẹ̀ má ju kékeré lọ nítorí èyí kò ní tẹ̀wọ̀n jù bẹ́ẹ̀ lọ. A tún rí ẹlòmíràn tí àpótí iṣẹ́ ìsìn rẹ̀ kò ju ẹsẹ̀ bàtà kan ní ìbú àti ní òró ṣùgbọ́n òkúta ọ̀run rẹ̀ lè fẹ́rẹ̀ wúwo tó 20 òkúta kòkó dáadáa. Ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Kàtíwálá àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola ló ti lù níbẹ̀rẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ lọ́tọ́ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ ṣe lọ ni o láti ilé agbára. Bó ṣe jẹ́ gan gẹ́lẹ́lẹ́ tí ń bọ̀ yẹn o. Bóyá yìí ṣe enjoy wa ni Ọláyídé ọ̀rọ̀ pọ̀ yìí náà ni o lórí ètò àyọkà. Tẹ́ bá gbàgbé àdìtú Olódùmarè níwé tá ń kà lọ. Farabalẹ̀ kẹ́ máa bá wa gbọ́ ọ lọ. Àdìtú Olódùmarè láàlá ìyanu. Àlá tí àdìtú Olódùmarè là ń bá lọ lénìí. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Nígbà tí a sọ̀rọ̀ pé ọ̀run tí olúwa rẹ̀ ó lọ ó lè ṣàìyé ni jù bẹ́ẹ̀ lọ. Báyìí ni bí ènìyàn kan bá kú ó ní ibi tí ó ní láti wà títí Olódùmarè yóò fi ṣe ìdájọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti kú ní ẹgbẹẹgbẹ̀rún ọdún sẹ́yìn tí ìdájọ́ kò tíì kàn wọ́n. Àwọn ẹlòmíràn nínú àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ dé ní láti padà sí ọ̀run mìíràn tí ó tún burú ju ti ayé tí a wà yìí lọ. Ṣùgbọ́n eléyìí kì í ṣe ọ̀run àpáàdì. Nígbà tí ènìyàn bá rò bí ayé tiwa yìí ti burú tó, kò ní fẹ́ kí òun kú kí òun tó lọ sí ibi tí ó burú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìwà ni. Bí ènìyàn bá hùwà gẹ́gẹ́ bí ìsìn tí ó ń sìn ti wí, dandan ni kí ẹrù ìwà rere rẹ̀ tẹ̀wọ̀n ju búburú lọ. Ṣùgbọ́n bí ènìyàn dá owó títí tí ó lọ sí ibi ìsìn títí tí ó ṣiṣẹ́ tí gbogbo ènìyàn yóò fi rí títí, aṣọ ni wọ́n lè fi owó iṣẹ́ olúwa rẹ̀ rà, kò sì lè wúwo. Ìgbà tí wọ́n bá gbé ẹrù ẹ̀ṣẹ̀ sí apá kan, fìhìn ní ẹrù ẹ̀ṣẹ̀ yóò fa rere lọ sílẹ̀. Ó parí fún olúwa rẹ̀ ní èyí ni. Bí ẹrù ẹ̀ṣẹ̀ àti ìwà rere bá mọ bákan náà, irú ọ̀run tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni olúwa rẹ̀ yóò lọ. Ó dára ju ayé wa ní ìgbà ẹgbàágbèje. Bí ìwà rere bá tẹ̀wọ̀n ju ìwà búburú dáadáa, wọ́n á tún fi olúwa rẹ̀ ránṣẹ́ sí ọ̀run tí ó dára ju èyí tí àdìtú rí lọ. Olódùmarè nìkan ló lè mọ bí ọ̀run èyí ni yóò ti dára tó, nítorí èyí tí àdìtú dé dára púpọ̀. Ìgbà tí wọ́n kúrò ní ilé yìí ni wọ́n tún lọ sí ibòmíràn. Ibi tí wọ́n lọ yìí ni ilé àkùkọ ọ̀run. Nítorí kò sí pé ilẹ̀ ń ṣú, òkùnkùn ń bo ilẹ̀ tàbí òṣùpá ń yọ. Kò ń jẹ́ kí àwọn tí ó bá ṣẹ̀ṣẹ̀ ti ayé dé mọ̀ bí ọjọ́ ti ń lọ. Nítorí eléyìí Olódùmarè ti ṣe ẹ̀dá kan tí à ń pè ní àkùkọ ọ̀run. Ìgbà tí wọ́n wọ inú ilé náà tí wọ́n rí ọkùnrin kan, wọ́n wí fún un pé àwọn fẹ́ rí àkùkọ ọ̀run. Ọkùnrin náà béèrè, ó ní wọ́n fẹ́ fi ẹsẹ̀ rìn ni. Àdìtú Olódùmarè dáhùn ó ní bẹ́ẹ̀ ni. Ṣe ni ẹni tí ó ń mú un lọ àti ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ bú sẹ́rìn. Nítorí kí ẹnikẹ́ni tó lè rìn dé ibi tí àkùkọ ọ̀run wà, ìrìn oṣù 6 bámúbámú ni. Ilé náà ni ó ga ju gbogbo ilé ọ̀run àti ayé lọ. Orí rẹ̀ sì ni àkùkọ ọ̀run ń gbé. Kì í jẹun, kì í sì kúrò nínú iyàrá kan títí láé. Àkùkọ ọ̀run yìí
àti ojú àti imú rẹ̀ bíi ti ènìyàn lórí, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ méjèèjì bíi ti adìẹ ni. Ó tún wá lọ ní ogbe kan lórí, ó sì ní ìyẹ́ lápá, ṣùgbọ́n ó ga tó ènìyàn dáadáa. Kì í kọ bí àkùkọ, nítorí ẹnu ènìyàn ló ní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí ó ti máa ń ké nìyí. Ó di agogo kan, ọjọ́ kẹta, oṣù kejì, ọdún 1956, ìṣirò ọmọ ènìyàn. Ó di agogo méjì, ọjọ́ kẹfà, oṣù kẹrin, ọdún 1957, ìṣirò ọmọ ènìyàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí àwọn tí ń rẹ́rìn ti fi àdìtú rẹ́rìn tán ni wọ́n ti kọjú sí ilẹ̀ lórí èyí tí wọ́n dúró. Wọ́n sọ̀rọ̀ sí i, wọ́n ní, gbé wa lọ sọ́dọ̀ àkùkọ ọ̀run. Wọ́n fẹ́rẹ̀ má tí ì dákẹ́ tán tí wọ́n bá ara wọn níwájú ẹ̀dá náà tí ó lójú ènìyàn, imú ènìyàn, tí ó sì wà ní ogbe lórí bí àkùkọ. Ó kí wọn dáadáa, ó kí àdìtú káàbọ̀. Lẹ́yìn èyí ni wọ́n wá sí ibi tí wọ́n ti ń lọ. Bí wọ́n ti jáde ni àdìtú rí àwọn ènìyàn tí wọ́n pa àtẹ tí wọ́n ń ta oúnjẹ. Ó bá wí fún ẹnìkejì rẹ̀ kí ó mú òun lọ sí ọ̀dọ̀ wọn. Bí ó ti dé ibi tí àwọn alátẹ wọ̀nyí wà, ó ní, n kò rò pé ẹ ní nǹkan tí ó wù mí jẹ. Gbogbo àwọn tí ó tún wà níbẹ̀ gbé òkìtì ẹ̀rín. Ẹnìkan nínú wọn sì dáhùn, ó ní, àwa ti wà kí ayé tó wà, láti ọjọ́ ìwà. Kò sí oúnjẹ tí a kò ní rí, kí ló fẹ́ jẹ? Àdìtú fèsì, ó ní, iyán àti ọbẹ̀ adìẹ ni ó wù òun láti jẹ. Kò fèsì ọ̀rọ̀ yìí tí iyán àti ọbẹ̀ adìẹ fi bọ́ síwájú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ń ta ọjà fẹ́ gbé àwo fún àdìtú, àwo kò ṣeé gbé. Ó lẹ̀ mọ́ orí nǹkan tí wọ́n ti ń ta ọjà. Ẹni náà bá béèrè, ó ní, tàbí o kò tí ì fi ara ènìyàn sílẹ̀? Òun náà dáhùn pé, ó tí o. Onítọ̀hún bá dáhùn, ó ní, o kò lè jẹ oúnjẹ ọ̀run nígbà náà. Mo ṣe bí o ti kúrò láyé ni. Lẹ́yìn èyí ni ẹ̀gbẹ́ àdìtú mú un lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. Ó bá ilẹ̀ sọ̀rọ̀ báyìí. Wéré ni wọ́n bá ara wọn níwájú òbírí ayé, bàbá àdìtú Olódùmarè. Àdìtú kò mọ bàbá rẹ̀ mọ́. Kì í ṣe pé ara bàbá rẹ̀ ti yí padà sí dígí bí ara àwọn ará òde ọ̀run, nítorí kò pẹ́ tí òun dé ọ̀hún, ṣùgbọ́n ara rẹ̀ ti yí padà di ti ọmọdé. Orí tí ó ti kún fún ewu kò ní wóró ẹyọ ewu kan. Ṣe ni irun orí rẹ̀ dúdú mìnìjọ̀ tí ó ń dán. Gbogbo ara tí ó ti hun jọ ti yí padà, ó ti di dídán. Obìnrin ayé di ọmọdé padà. Ìgbà tí ó sì wòye pé ọmọ òun kò mọ òun mọ́, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ, ó ní, àdìtú Olódùmarè, ọmọ mi, èmi, obìnrin ayé bàbá rẹ nìyí. Èmi náà ni. Mo dúpẹ́ púpọ̀ fún ẹ̀hìn mi àti ìyá rẹ tí o ṣe dáadáa. Ìgbà tí a dé ìhín la tó rí i pé o fi owó púpọ̀ ránṣẹ́ sí wa kí a tó kúrò ní ayé. Àwọn tí o fi rán kò fi jíṣẹ́ fún wa rárá. Wọn kò tilẹ̀ fi tọ́rọ́ lásán jíṣẹ́ fún mi. Ọjọ́ 12 tí èmi àti ìyá rẹ ti fi ẹnu bà oúnjẹ mọ́ ni a kúrò ní ibùgbé àwọn ọmọ ènìyàn tí a wá sí ìhín. Tiwa ní gbogbo ilé yìí, a sì ní 50 ìránṣẹ́, ẹnì kọ̀ọ̀kan ní 15. Èmi àti ìyá rẹ ni a sì jọ ń gbé. Ìyá rẹ ṣẹ̀ṣẹ̀ jáde nísinsìnyí ni. Ó lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan tí ó wà ní Ẹgbàáfà mẹ́ẹ̀lì síhìn ní ìṣirò ọmọ ènìyàn, ṣùgbọ́n yóò ti dé ọ̀hún báyìí. Ó ti tó ìṣẹ́jú kan tí ó ti lọ. Ìwọ ọmọ mi, bí o ti ṣe ń hùwà ni kí o sì máa ṣe hùwà lọ o. Ìwà òtítọ́ tí mo fi lé ọ lọ́wọ́ lóde ayé. Má ṣàì máa fi ara rẹ sí ipò ọmọnìkejì kí o tó máa hùwà sí ọmọnìkejì. Àánú kò tà púpọ̀ lóde ayé, ṣùgbọ́n ó tà lóde ọ̀run. Bí ẹnìkan bá wà nínú ìyọnu tí o fà á yọ nínú ìyọnu, bí ó tilẹ̀ kúrò nínú ìyọnu tán tí kò mọ̀ ọ́, Ọlọ́run ọba ti kọ eléyìí nì sílẹ̀ fún ọ. Ó wà nínú àpò ọpẹ́, kò sì ní ṣàì mú kí iṣẹ́ rere rẹ wúwo dáadáa ní ọjọ́ tí a ó bá wọ̀n. Sì wò ó, ọmọ mi,
ẹni tí iṣẹ́ rere rẹ̀ kò bá tẹ̀wọ̀n olúwa rẹ̀ yóò tún lọ sí ọ̀run tí ó burú ju ayé lọ. Ìwọ yọ ojú wo ibi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá péjọ sí ní òde ayé, yálà nínú ilé ìsìn onígbàgbọ́ tàbí nínú mọ́ṣáláṣí àwọn onímọ̀le tàbí egúngún pàtàkì kan jáde, ènìyàn wọ́ tẹ̀lé. Kí ló rí? Ẹnì kọ̀ọ̀kan nínú wọn ni ó ní ohun tí ó ń bá jà lábẹ́ aṣọ, tí eléyìí lè jẹ́ làkúrègbé, tí onítọ̀hún lè jẹ́ orí fífọ́, tí ẹnìkan lè jẹ́ ẹ̀yìn dídùn. Àìsàn ẹlòmíràn kò ṣeé sọ sí òde, bẹ́ẹ̀ ni kò sí bí ọba ènìyàn ti tóbi tó tàbí bí ọlọ́gbọ́n èèyàn ti gbọ́n tó tí Olódùmarè kò lè wí pé kí ikú mú un lọ tàbí kí ikú lọ mú un wá nígbà tí ó wù ú. Ìdàrúdàpọ̀ èrò ọkàn ńkọ́? Kí ọkọ máa ṣe nǹkan tí aya kò fẹ́, kí aya máa hùwà èké sí ọkọ, kí olówó fi owó rẹ̀ rẹ́ni jẹ, kí ọlọ́lá fi ọwọ́ ọlá gbani lójú láìṣẹ̀ láìrò, kí ẹnìkan máa déédé bínú ẹni, kí á sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni lẹ́yìn, kí á bà orúkọ rẹ̀ jẹ́ pátápátá. Irú nǹkan báyìí ló kún inú ayé. Lóòótọ́ àwọn ẹlòmíràn á máa yọ̀, ṣùgbọ́n ayé kò jinlẹ̀ rárá. Ẹni tí ó bímọ lè ṣàìrí owó jẹun, ẹni tí ó rówó jẹun lè ṣàìbímọ. Èèyàn lè rí owó jẹun kí ó rí ọmọ bí, kí ọmọ ya òpè tàbí kí ó ya garawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ wá wò ó ọmọ mi, ǹjẹ́ kí ló burú bíi pé kí ẹnìkan tó lọ gbé inú ayé tí ó burú ju èyí lọ? Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni yóò wà títí Olódùmarè yóò fi ṣe ìdájọ́ ohun gbogbo. Ìgbà wo ni a mọ̀ tí eléyìí yóò jẹ́? Ẹgbẹ̀rún ọdún ọmọ ènìyàn, ìgbà kan lásán ni ní òde ọ̀run. Ẹlẹ́dàá pàápàá mọ èyí tí ó sì ṣí gbọ̀ngàn ìdájọ́ nísinsìnyí kọjá ìgbà méjì dáadáa. Èyí ni ẹgbàá ọdún ọmọ ènìyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́, síbẹ̀ wọn kò tí ì parí ẹjọ́ ìdajì àwọn ọmọ ènìyàn tí wọ́n ti fi ayé sílẹ̀ kí á tó bí Olúwa wa. Nítorí ẹjọ́ ẹlòmíràn ń pẹ́, òmíràn ń gbà ju ọdún ọmọ ènìyàn kan. Nítorí ayé ni èké wà, àìṣòdodo kò sí ní òde ọ̀run. Ọmọ mi, múra sí ìwà rẹ. Ó tó nísinsìnyí kí o máa lọ. Níjọ́ mìíràn wọn ó tún pè ọ́ wá, wọ́n sì ti gba ìwé sílẹ̀ dì ọ́ tí o lè fi lọ wòran díẹ̀ ní gbọ̀ngàn ìdájọ́ Olódùmarè. Nítorí náà máa lọ ní ti òní náà. Ó dìgbà o. Mo gbàgbé, a kò tí ì rí ìyá rẹ. Jẹ́ kí n ránṣẹ́ sí i. Yóò dé ní ìṣẹ́jú kan. Dúró díẹ̀. Ìgbà tí ó wí báyìí ni àdìtú Olódùmarè dáhùn, ó ní, bàbá, mo ṣe bí ẹni ibi tí ìyá mi lọ tó 6,000 mẹ́ẹ̀lì. Báwo ló ṣe lè dé ní ìṣẹ́jú kan? Obìnrin ayé rẹ́rìn ní òde ọ̀run, ó ní, èyí ni kò ṣòro fún àwa tí a wà ní ẹ̀mí, a yàtọ̀ sí ẹ̀yin. Àwa lè gbé ẹsẹ̀ ní Èkó kí a fi balẹ̀ ní Kánò, a lè gbé ẹsẹ̀ ní Sókótó kí a fi balẹ̀ ní ìlú ọba. Bí ó ti wí báyìí, ó sọ̀rọ̀ sí ògiri kan. Ìṣẹ́jú kan pẹ́, ìpọ́njú dìran, ìyá àdìtú Olódùmarè yọ jáde. Ṣùgbọ́n àdìtú kò mọ ìyá rẹ̀ mọ́, àti pàápàá tí ìyá rẹ̀ wọ irú aṣọ tí bàbá rẹ̀ wọ̀. Ara ìyá náà tún ti yí padà púpọ̀, kò hun jọ bíi ti àtijọ́. Ó ń dàgbà, ó ń dán gbàá ni. Irun orí rẹ̀ tí ó sì ti ń funfun díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ rí kò ní funfun kan rárá mọ́. Ṣe ni ara rẹ̀ ń dán gbọ́rọ̀ tí ó tutù níní tí ó fani mọ́ra. Ìgbà tí ìyá rẹ̀ sì tilẹ̀ tún wí fún un pé ìpọ́njú dìran ni òun, tí ọmọ kò tún ṣe bí ẹni gbàgbọ́, ni obìnrin ayé bá fi hàn pé ará ọ̀run ni àwọn. Ó wí fún ìpọ́njú dìran ìyàwó rẹ̀, ó ní, ìpọ́njú, jẹ́ kí a yíra padà sí bí a ti rí láyé fún un kí ló wí bẹ́ẹ̀ ṣe. Wéré ni ara àwọn méjèèjì yí padà tí wọ́n rí bí wọ́n ti rí láyé. Ẹ̀wù àkísà ọrùn obìnrin ayé, ṣòkòtò jálajàla ìdí rẹ̀ lóde ayé, ẹ̀rẹ̀kẹ́ tí ó ti gbẹ tí ó rí pẹlẹbẹ nítorí ebi, ara rẹ̀ tí ó dàbí ara ọ̀pọ̀lọ́ nítorí àìwẹ̀ fún àìní owó ọṣẹ. Gbogbo ìwọ̀nyí ló fi ara hàn gedegbe. Bákan náà sì ni ìpọ́njú dìran. Aṣọ ìdí rẹ̀ fàya lápá kan, gèlè tí ó wà lórí dàbí okùn ṣòkòtò lọ́wọ́ àkísà.
ara gbogbo rẹ̀ bágibàgi, parí ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ pẹlẹbẹ, iṣan ọrùn rẹ̀ yọ, orí ṣanranṣanran, ojú jìn sínú wòǹwò, ọwọ́ rẹ̀ jọ̀wọ̀lọ̀, ẹsẹ̀ rẹ̀ jọ̀wọ̀lọ̀, ìgbáyà rẹ̀ kẹ̀kẹ̀rẹ̀, egungun ọrùn, egungun ẹ̀yìn, egungun ìhà, gbogbo wọn lènìyàn lè kà láti òde ara. Ìgbà tí àdìtú wo àwọn òbí rẹ̀, ó bú sí ẹkún nítorí ó tún rán létí ìyà tí ó jẹ wọ́n lóde ayé, ṣùgbọ́n wá mọ̀ wọ́n pé àwọn gan-an ni. Ìgbà tí bàbá rẹ̀ tún paradà sí ipò wọn lọ́run, tí ìyá ṣe bẹ́ẹ̀ ni wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ. Bàbá rẹ̀ ní, àdìtú á yára padà bẹ́ẹ̀ kí o bá lè mọ̀ wá ni, ṣùgbọ́n a kò sí nínú ìyà mọ́. Nǹkan ayọ̀ sì ni fún wa nígbà tí a bá ń rí i pé ayé tìrẹ dára ju tiwa lọ. Mo mọ̀ pé o kò tí ì ní obìnrin. Ìgbà tí o bá máa ní, àbúrò ọ̀rẹ́ rẹ kan ni obìnrin náà yóò jẹ́. Ó ní Olódùmarè dá mọ́ ọ bí ó ti dá ìyá rẹ mọ́ mi. Ó tún ní nǹkan láti béèrè bí, nítorí àkókò ń tó kí o máa lọ. Àdìtú dáhùn ní, bàbá, ìbéèrè kan ni mo tún fẹ́ ṣe. Ìgbà tí ẹ wí pé Ẹlẹ́dàá ti bẹ̀rẹ̀ ìdájọ́ àwọn ọmọ ènìyàn àti pé ó ti bẹ̀rẹ̀ tó lé ní 1,000 ọdún, kò sì tí ì parí ìdájọ́ ìdajì àwọn tí ó ti wà ní ayé kí a tó bí Olúwa wa. Kí ni ṣe tí ó pẹ́ tó bẹ́ẹ̀? Obìnrin ayé bá tún dáhùn ní, ọmọ mi, kò sí ìrẹ́jẹ lọ́wọ́ Olódùmarè, aláṣẹ ohun gbogbo. Gédégbé ni ó máa ń ṣe ohunkóhun tí ó bá ń ṣe kí ẹ̀mí ìdájọ́ tó dá ẹjọ́ ẹ̀bi fún ẹnikẹ́ni. Ó ní láti fi hàn gbogbo ẹ̀dá ọ̀run pé òótọ́ ni ẹni náà jẹ̀bi. Gbogbo ẹlẹ́rìí ni yóò pè jáde fínífíní. Bẹ́ẹ̀ ni àti ohun tí ó lẹ́mìí àti èyí tí kò ní ni ó lè sọ̀rọ̀ níwájú Olódùmarè. Ohun tí ó jẹ́ kí ó ń pẹ́ ni èyí: igi á jáde á jẹ́rìí mọ́ ẹlòmíràn, á ní òun ni òun fi ṣe kùmọ̀ tí ó fi fọ́ ẹni ẹlẹ́ni lórí. Àwádà á ní òun ni wọ́n fi ṣe ẹ̀ṣẹ́ bàtà tí ọkùnrin mìíràn fi ta ìyàwó rẹ̀ ní ìpá títí tí oyún fi ṣẹ́. Ìṣọ́ á ní òun ni wọ́n gbá mọ́ orí olórí mọ́lẹ̀ tí àwọn ọlọ́ṣà fi kó nǹkan rẹ̀ gbogbo lọ. Okùn á ní òun ni wọ́n fi de obìnrin kan mọ́ igi tí wọ́n fi kó ohun gbogbo tí ó ní. Àdá á ní òun ni ọkọ kan fi ṣá ìyá rẹ̀ pa. Òun ni ọkọ kan fi ṣá ìyàwó rẹ̀ pa. Egbò igi gbogbo á kó ara jọ, wọ́n á ní àwọn ni ìyálé kan papọ̀ tí ó fi pa ìyàwó. Àwọn mìíràn á ní àwọn ni obìnrin kan papọ̀ tí wọ́n fi yí orí ọkùnrin ọlọ́kùnrin. Àti ọ̀bẹ ń jẹ́rìí, ẹ̀fọ́ ń jẹ́rìí, ilá ń jẹ́rìí, ẹ̀gúsí ń jẹ́rìí, iyọ̀ ń jẹ́rìí, àlùbọ́sà ń jẹ́rìí, tòmátì ń jẹ́rìí. Bẹ́ẹ̀ ni ohun gbogbo ń jẹ́rìí mọ́ ọmọ aráyé. Nǹkan tó ń jẹ́ kí ẹjọ́ ẹnìkọ̀ọ̀kan pẹ́ nìyí, ọmọ mi. Ìgbà tí obìnrin ayé ti fèsì báyìí, kò tún sí nǹkan tí ọmọ sì tó fẹ́ béèrè mọ́. Ó bá kí ìyá ọmọ náà kí obìnrin tẹ̀lé ọmọ rẹ̀ jáde. Bí ó ti jáde tán ni ó fà lé ẹnìkan báyìí lọ́wọ́ pé kí ó fi ránṣẹ́ sí inú ayé. Ẹni náà gbé àdìtú lé èjìká, ó bẹ̀rẹ̀ sí í fò lọ. Ìgbà tí ó ṣe, ó dé tí odò ńlá kan tí ó dàbí òkun ṣùgbọ́n tí ó mọ́lẹ̀ gaara. Ibẹ̀ ló ti mú kí àdìtú tí ó kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí òkè tí ó sọ sínú omi. Ìgbà tí àdìtú máa jáde nínú omi yìí, ó bá ara rẹ̀ lórí ibùsùn rẹ̀. Àṣé àlá ni ó ti ń lá. Níbí báyìí láti máa dánu dúró lónìí, a ti rí bí àdìtú Olódùmarè ṣe láàlá ìyanu. A máa tẹ̀síwájú ní ojú ewé 67 ní ọjọ́ mẹ́jọ. Àkọlé ti ọjọ́ mẹ́jọ ni àdìtú ń fẹ́ iyùn adé. Ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ má ṣí kúrò. Èmi á ní Dayọ̀ Agboola Radio TV náà ní kẹ́ ẹ ṣí sí o. Ẹ jẹ́ ká máa gbọ́ 24/7 ní Baltimore la fi kalẹ̀ sí o, Baltimore ní Maryland. Ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀ o. Ká tún pàdé ní ọjọ́ mẹ́jọ kẹ́lẹ́mì má gbà á. Ọládé ọ̀rọ̀ pọ̀ yín ni o lórí ètò Àyọkà. Ó dàbọ̀.
Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ, Kàsíwálé. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola tó ti lò níbẹ̀lẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ kan látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí